ẹ káàárọ̀ nílé lóko lódò ẹ dákọ̀ ọmọ yìí ni mo gbé ẹ bá ń ṣàánú rẹ ẹ ní dáàmú ọmọ aráyò ní dayè pẹ́ sí gàrí yín kò ní ìyá kò ní bàbá ọmọ òkú ọ̀run ni àtìgbà tí ìyá rẹ̀ ti bí níyà rẹ̀ ti dákẹ́ mi ni mò ń tọ́jú rẹ̀ láti inú ẹ̀jẹ̀ tí tó fi dàkókò yìí àwọn ẹbí bàbá rẹ̀ ní kò sí táwọn fẹ́ fọmọ sí láìgbà mo ti gbé wọn ò fún mi lówó fúdù tí tó fi dàkókò yìí tó fi dípò ní ìpèníjà mo lọ bá wọn pé kí wọ́n gbọmọ wọn ní kò sí táwọn ò fi ṣe wọ́n dà lé mi láyà ọdún kẹta tí mo ti ṣiṣẹ́ kẹ́ni tí mò ń rù káàkiri ẹ dákun ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ o ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ ní dọmọ lẹ́rìn wèrè nírèwèrèwé o ẹ ní sọmọnu ẹ ní sàgbákò ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ayé. ẹ tún ọ̀rọ̀ tẹ́ sọsọ láti bẹ̀rẹ̀ again. ẹ káàárọ̀ onílé lóko lódò ọmọ yìí ni mo gbé wá kẹ́ ẹ ràn mí lọ́wọ́ lórí rẹ o kò ní bàbá kò ní ìyá ọmọ aláìní bàbá ni ẹ dákun ọmọ òrukàn ni ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ lórí rẹ kó má bàa dòkú kí n má bàa lùsì rẹ ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun kò sí. ẹ lọ́mọ òkú ọ̀run ni. ọmọ òkú ọ̀run ni. kí lè láwọn fámìlì rẹ ṣé bàbá ẹ ló kú àbí ìyá ẹ ló kú. ìyá ẹ kú kò ní bàbá náà. kò ní bàbá ẹ náà ti kú. bàbá ẹ náà ti kú. ìyá ẹ náà ti kú. ìyá ẹ náà ti kú. bó lẹ́yìn ṣe jẹ́ sí. èmi ni àbúrò ìyá rẹ̀ ọkọ mi lẹ̀gbọ́n ìyá rẹ̀ ni àbúrò ọkọ mi. ìyá rẹ̀ ni àbúrò ọkọ mi. ok. ìyá rẹ̀ làbúrò ọkọ mi. à ń gbọ́ yín. so nígbà tó di pé ìyá rẹ̀ kó tó di pé ìyá rẹ̀ dákẹ́ bó ṣe rí pé òun ò lè yé ni lọ sọ pé kí wọ́n bò ń gbé ọmọ yìí fún ìyàwó ẹ̀gbọ́n òun kọ́ bò ń tọ́jú rẹ̀ ilé haúsá ni mò ń gbé àti ilé haúsá ni mo ti wá gbé nílùú Ògbómọ̀ṣọ́ ẹ dákun ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ ní dọmọ́lẹ̀ ní rèwerèwe o ẹ ní kú lórúkọ Jésù ẹ ṣàánú mi ẹ wo tọ́lọ́mọ ọmọ yìí lẹ́ ẹ dákun ìfẹ́ kó kù kí wàhálà mi ọmọ bá jà sásán. kí ló láwọn fámìlì wọn ṣe. àwọn fámìlì rẹ̀ ní kò sí tọ́ka àwọn kò sí táwọn fẹ́ fọmọ ṣe mo poyìpoyì wọn ò ṣàánú mi wọn ò ṣàánú mi. àwọn fámìlì àwọn náà mọ̀ wò báyìí. wọ́n wo àwọn ọmọ wo mo kó fọ́tò ẹnu yìí lọ wọ́n ní tó lọ yà mí wá mo tó yà. ẹ kí lẹ lẹ ṣe. mo kó fọ́tò ẹnu ọmọ yìí lọ wọ́n ní kí n tó lọ yà mí wá mo tó lọ yà mí mo kó lọ fún wọn mo bá ti ń pè wọ́n báyìí wọ́n ń kọ́ọ̀tì fóònù mi ni ẹnìkan kan ò yọjú sí mi ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí kalẹ̀ ẹ ṣàánú mi ẹ̀ ní dààmú ọmọ aráyò ní dayè pẹ̀ sí gàrí yín o ẹ dákun ilé òní yọ̀ ní sí. ó yá kí náà ní ká ẹ ṣe lọ́ọ̀sìtì ọ̀ndà ó yá. sọ́jírì wọn. mo ń bọ̀ kí náà ní ká ẹ ṣe lovers all over the world ẹ̀ ní rí dààmú mi ìfẹ́ wá live ìfà fún wíkẹ̀ndì torí ẹ̀ ń gbìyànjú gan bẹ́ẹ̀ ọmọ ẹ̀ àti wẹ́ẹ̀sì ló ti wà ń bí ṣiṣẹ́ tí wọ́n ń kun ẹnu ẹ̀ mo wá ń sunkún pé ṣó wá possible báyìí kí ọmọ báyìí wà báyìí kò lè rẹ́nu jẹun bó ló ṣe ń jẹun gan. mo máa jẹ àwọn nǹkan ni màá jẹ nǹkan tí mo bá fẹ́ fún kókó náà díẹ̀ màá wà dà sí lẹ́nu. nbọ ẹnu nbọ lẹ́yìn tó jà sí. ìsàlẹ̀ yanu síra. ok yéé olúwa yéé olúwa kí náà ni ẹ mú wá kí náà ni ẹ mú wá. sọ́jírì láwọn fẹ́ ṣe fún ní UCH Ìbàdàn sọ́jírì wọn láwọn fẹ́ ṣe fún. sọ́jírì náà fẹ́ ṣe fún. bẹ́ẹ̀ ni sà. èló náà pè sọ́jírì yẹn. wọ́n pè ní 5 something wọ́n pè dájú. 512,000. ní last year tí a lọ gbàwé yìí ni. last year lélẹ̀. bẹ́ẹ̀ ni last year ni. last year tẹ́ lọ gbàwé lélẹ̀. bẹ́ẹ̀ ni lélẹ̀. 512,000. bẹ́ẹ̀ ni sà. ìyẹn ní last year. bẹ́ẹ̀ ni sà. ní year yìí yóò ti lé díẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ jáwọ́ ohun tí Ọlọ́run ó ní káwọn èèyàn ṣe lovers all over the world ọlẹ́dàá ayé àtọ̀run gbọ́ mi ìfẹ́ wá sí live lénìí bí àti wẹ́ẹ̀sì lọ́mọbìnrin ti wà ní church pẹ̀lú ọmọ yìí mo dẹ̀ ti ní káwọn protocols béèrè àwọn nǹkan tó pọ̀ lọ́wọ́ wọ́n béèrè dáadáa wọ́n ní láti tẹ̀lé wọn lọlé wọ́n confirm pé lóòótọ́ ọ̀dọ̀ wọn lọ́mọ ìwà ìyá ẹ̀ tí kú bàbá ẹ̀ tí kú ẹ̀ explain lẹ́ẹ̀kan sí èké ẹ̀ fi wílẹ̀ ẹ̀ explain lẹ́ẹ̀kan sí. kò ní bàbá mọ́ kò ní ìyá mọ́ ìyá ti kú bàbá ti kú èmi náà mò ń rùká láti inú ẹ̀jẹ̀ ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà inú ọ̀rọ̀ àánú gbà ẹ̀ ní dààmú ẹ̀ ní fọmọ́lẹ̀ rèwerèwe olórúkọ Jésù ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí kọ́ mọ́ bá a kú ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ ṣàánú mi kí wàhálà mi ọmọ bá a. ọ̀rọ̀ tẹ́ sọ mo fẹ́ kẹ́ sọ again ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ti kú ẹ̀hẹ́n. ìyá ẹ̀ ti kú bàbá rẹ̀ ti kú mo sì gbé lọ sọ́dọ̀ àwọn ẹbí bàbá rẹ̀ wọ́n ní kò sí táwọn fẹ́ fọmọ ṣe pé kò sí táwọn fi ṣe wọ́n ní kí n lọ ya fọ́tò ẹnu rẹ̀ àmọ́ tó lọ yà mo tó kó lọ nínú òrùn gángan mo kó lọ ńgbà mo kọ́kọ́ kó lọ wọ́n ní wọn ò kó jíṣẹ́ mo tó lọ wá mi ìyá mo tó kó lọ bí mo bá ti pè wọ́n ṣe wọ́n kọ́ ti fóònù ìrẹ́ nìkan kan nínú ẹbí bàbá rẹ̀ kún wọ́n yọjú sí mi o. báwo lẹ́yìn ṣe jẹ́ nínú ẹbí wọn báwo lẹ ṣe jẹ́ báwo lẹ ṣe jẹ́ pẹ̀lú mọ́mọ́ àti bàbá ẹ̀. ọkọ mi ni ẹ̀gbọ́n ìyá rẹ̀. ọkọ yìí ni ẹ̀gbọ́n ìyá rẹ̀ ọmọ ìyá ọmọ bàbá ọkọ mi ni ẹ̀gbọ́n ìyá rẹ̀ àánú ni mo ṣe àti pé òkú ọ̀run sọ pé
òun ò rò bóun lè yé o kí wọ́n gbé ọmọ ẹ̀ fún ìyàwó ẹ̀gbọ́n òun tí ń bẹ nílé Haúsá bó ṣe dákẹ́ ni wọ́n sì pè mí mo sì wálé mo sì wá gbé mo sì ń tọ́jú rẹ̀. ìgbà yẹn kò tí ì rí báyìí. kò rí báyìí o fọ́tò 1 year rẹ̀ ní o. fọ́tò 1 year rẹ̀ fọ́tò 1 year rẹ̀ ní. ẹ wo fọ́tò 1 year ọmọ yìí. fọ́tò 1 year rẹ̀. ẹ wo fọ́tò 1 year ẹ wo fọ́tò 1 years ẹ gbé sí dáadáa fọ́tò 2 years ńkọ́ àbójúpẹ́ 2. ó ti lé ní 2. fọ́tò 1 year ó ló ṣe wá jẹ́ ń gbọ̀n mọ́rí báyìí ní 1 year tún bí gbé. ẹ̀ẹ̀kan náà ni mo kàn rí tí 1 year wá bí pé rí. èwo wá lélẹ̀ èwo lélẹ̀ jẹ́. ibi tó ti bẹ̀rẹ̀ nù sá. ibi tó ti bẹ̀rẹ̀ rèé o ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀. ibi tó ti bẹ̀rẹ̀ rèé o ibi tó ti bẹ̀rẹ̀ rèé o ọmọ ekere ibi tó ti bẹ̀rẹ̀ ẹ wo ọmọ yẹn sọ́fà gan. ẹlẹ́dàá ayé àti ọ̀run o òyìnbó ni fọ́tò wo ló tún wà nílẹ̀. kò sí mọ́ sá. ibi tó ti bẹ̀rẹ̀ ni ẹ máa fi hàn àtọmọ yẹn ó yà àfojú wọn ó yà. ibi tó ti bẹ̀rẹ̀ ní o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ dákun lórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ gbà mí kalẹ̀ ẹ ní dààmú ẹ ní ṣubú dànù ara yóò ní yọ̀ yín ẹ dákun ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Opeyemi. wọ́n ti send 10,000 ó yá. ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Opeyemi very good ó yá. ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Opeyemi ẹ ràn mí lọ́wọ́ ẹ ní dààmú. mo ń bọ̀ lovers all over the world ẹ jẹ́ nítorí Ọlọ́run nítorí orí ọ̀fẹ́ Jésù mi mọ tí màá bá sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ nítorí Ọlọ́run ran ọmọ yìí lọ́wọ́ 512,000 ni mo rí tọ́kọ síbi kinní yẹn meanwhile kinní last year nìyẹn o kinní last year nìyẹn lọ́dún ìbáyìí ń tọ́fẹ́ ṣe yóò ti wọ 800,000 torí ìtọ́kọ yìí 500 ìwé hospital lélẹ̀ UCH ni wọ́n lọ ó rèé ó ní mò ń wò yìí ó rèé ó ti gbé bí owó yẹn dáadáa ó rèé ó yá ta ẹ̀yin wo lọ́lọ́run fẹ́ lò fọ́mọ yìí ọmọ ìwà ara àánú bó ti gbé dáadáa ó yá gbé síbi àwọn tọkọ kínní ẹ̀ ibi tọkọ kínní ìsínbì ìbí báyìí ó náà kọ ó yẹ gbé sójú ọmọ yẹn ẹ máa béèrè fáànù lọ́dọ̀ Ọlọ́run àti láwọn èèyàn. ẹ ṣàánú mi kàn ṣàánú ọmọ yìí ẹ ṣàánú mi ẹ wọ́ láti bàbá mi nínú Olúwa Agbala Gabriel ẹ wò mọ́ ọmọ ìlà ẹ bá ń ṣàánú ọmọ yìí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ní rí dààmú ayé ò ní da yẹ̀pẹ̀ sí gàrí yẹn dákun ẹ bá ń ṣàánú ọmọ yìí ẹ bá ń ṣe ìdí òní yọ̀ yín ìjẹ́ bí ń pọ̀nà ẹ̀ ní báwọn rìn lọ́nà. báwo lẹ ṣe sọ pé ọmọ yẹn ṣe ń jẹun ẹjọ́ ìlànà kó fi àwọn èèyàn bó ló ṣe ń jẹun bó ló ṣe ń jẹun yé. mọ̀ máa jẹ nǹkan ni màá kó sí lẹ́nu kò lè jẹun dáadáa ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà Olúwa wo bó ṣe ń ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàlátìlẹ́yìn fún mi lórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ̀yin náà rà àánú gbà ẹ ní dààmú ẹ ní dọ́mọ́lẹ̀ ní rèwerèwe ẹ ní dọ́mọ́lẹ̀ ní rèwerèwe ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Opeyemi ojú òní tí yẹn ẹ̀yin náà mọ rà àánú gbà panudé Opeyemi. abẹ́ ẹ wo ẹyin tó bà mí lẹ́rù ni pé màmá yẹn láwọn máa ń jẹun lẹ́nu àwọn wà ẹsẹ̀ kó sí lẹ́nu wọ́n jẹun lẹ́nu wọ́n ẹsẹ̀ kó sí lẹ́nu wọ́n jẹun lẹ́nu wọ́n ẹsẹ̀ kó sí lẹ́nu wọ́n máa kọ́ jẹun lẹ́nu wọ́n á kó sí lẹ́nu ẹ wo ọmọ yẹn ògbà tó lanu ẹ̀ kò lè dá jẹun ọmọ kékeré ṣó tó 3 years bó ṣe wà yìí. 3 years ni dáàdi 3 years. ẹ̀yin aláàánú ẹ̀yin tọ́lọ̀ ń rán sọmọ ìdá ó yá ẹ dìde wéré kí Ọlọ́run kó san fáwa náà ẹ wo àwọn èèyàn ti ń fi rìsíptì ránṣẹ́ ń bí jẹ́ máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ti ń fi rìsíptì ẹ máa sọ̀rọ̀ pé kán ṣàánú yín ẹ ṣàánú mi ẹ̀yin abiyamọ ẹ ṣàánú mi ẹ̀yin náà rà àánú gbà ẹ ṣàánú mi ẹ̀yin abiyamọ ẹ dákun. mo ń bọ̀ 07054 900 751 lẹ́ẹ̀mọ̀ pè sí òun náà ló wà WhatsApp 07054 900 751 lẹ́ẹ̀kan sí 07054 900 751 ó yá. ẹ ṣàánú mi gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin náà rà àánú gbẹ bá ń ṣàánú ọmọ yìí kọ́mọ yìí ọmọ bá dòkú kò sẹ́nìkan Ọlọ́run mi ẹ dìde o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin abiyamọ ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ayé Opeyemi ẹ bá ń ṣàánú rẹ ẹ ní dọmọlẹ ní rèwerèwe ẹ ní dààmú o ẹ ní rí fìtínà ayé o ayé ò ní ti bí ọmọ mú yín o ẹ ṣàánú mi ẹ dákun ayé ò ní ti bí ọmọ mú yín ẹ ní dọmọlẹ ní rèwerèwe o kò lẹ́nìkan
ẹ ṣàánú mi ọmọ òrukàn ni ẹ ṣàánú mi ẹ ṣalátìlẹ́yìn fọ́mọ yìí ẹ ṣàánú mi. Account number is 01991315544. Ẹ mọ̀ pé àkínlẹ̀ àkáǹtì méjì ẹyọ kan ní 01991315544 01991315544 GT Bank Gabriel Ademola Amusan. Tí wọ́n bá rí owó ilé ní àárọ̀ Monday ó di UCH wọ́n lọ ṣe máa gbọ́mọ ìpadà ọ̀pọ̀ Ọlọ́run ṣeun pé ó wà successful ògo ni fún Jésù ó yẹ máa béèrè fún àánú. ẹ ṣàánú mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ lórí Ayé Opeyemi 10,000 ọmọ òkú ọ̀run lọmọ yìí ó jẹ́ lò. ẹ dákun ẹ ṣàánú ẹ mi. máa dúpẹ́ náà bẹ́ẹ̀ pé wọ́n ṣe o. ẹ ṣé o mo dúpẹ́ o ẹ̀yin náà ra àánú gbẹ. hello ma mo ń bọ̀ hello ma yes ma. o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Opeyemi ni mà bẹ́ẹ̀ ni. yes ma ẹ̀yin náà ẹ lọ wò màmí ẹ lọ orí Facebook eléyìí lágbára o ẹ lọ máa wò báyìí 10,000 mi ti wọlé o 30,000 30,000 ó yá ẹ má dákẹ́ ọ̀rọ̀ sọ. ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ òkú ọ̀run lọmọ yìí kò ní bàbá kò ní ìyá láti inú ẹ̀jẹ̀ ni mo ti gbé tí mo ti ń tọ́jú rẹ̀ ẹ ṣàánú mi ọ̀pọ̀ ọmọ ọdún kan àbọ̀ ní kíní yìí dé sí lẹ́nu o mo súréká yìí náà bí mo bá jẹ ni mò ń kó sí lẹ́nu ẹ ràn mí lọ́wọ́ ẹ̀ ní dánmọ́rẹ̀ rèwerèwe ẹ ṣàánú mi ẹ dákun ẹ wò mí ṣe láàánú lórí ọ̀rọ̀ Ayé Opeyemi ẹ̀yin náà ra àánú gbà ìdí òní yọ̀yìn lórúkọ Jésù ẹ ní dánmọ́lẹ̀ ní rèwerèwe ẹ bá ń ṣàánú ọmọ yìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ṣàánú mi níní lóko lókè òkú ẹ ṣàánú ọmọ yìí ẹ dákun ẹ ṣàánú mi ẹ ní dààmú lórúkọ Jésù o ọmọ yìí ò ní dọmọ ọlọ́mọ o ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣalátìlẹ́yìn fún mi lórí ọ̀rọ̀ Ayé Opeyemi kọ́mọ yìí ọmọ bá dòkú 5,000 kọ́mọ yìí ọmọ bá dòkú ẹ dákun ẹ ṣàánú. tó tún wá dùn mí ni pé eṣin máa ń jẹ ọmọ yẹn lẹ́nu eṣin ṣe mi pé egbò ni eṣin máa kún lẹ́nu ìgbà tí mo rọ́mọ yẹn lánàá eṣin máa ń kún ibẹ̀ ni mo ti nínú àìrọ̀lẹ́ àná mo fẹ́ ṣe láìpẹ́ ó ti rẹ̀ mí I was taking some injections I was tired èmi náà need rest mo rẹ́ gbogbo rọ̀lẹ́ àná mi jáde bọ́ta gbogbo ọ̀sán mi in fact àárọ̀ ìgbà mo ṣe jáde ni I need some rest but ọ̀rọ̀ ọmọ yìí ó kọ mí lómi inú mo ní à Demola ń tó fi máa rest ọmọ ilé wà náà nira ìwọ ló rest ó yá bọ́ta èmi mo sọ fúnra mi mo dé bọ́ta God bless you lovers ẹ bá wa dìde sọ̀rọ̀ ọmọ yìí ẹ̀yin náà ra àánú gbà gbé sójú ẹ̀. ẹ dákun ẹ bá ń ṣàánú f'Opeyemi ọmọ Nàìjíríà ẹ̀yin náà ra àánú gbà ẹ̀ ní dààmú 55,000 ẹ̀ ní dààmú yìí ò ní yọ̀ yẹn ní ṣubú dànù ẹ ní ṣubú dànù àwọn ọmọ yín ò ní dókun lórúkọ Jésù. bóòlẹ̀ ló ṣe ń jẹun bóòlẹ̀ ló ṣe ń jẹun. mo máa ń jẹ ni mo máa ń kó sí lẹ́nu. ẹ máa ń kó oúnjẹ sí lẹ́nu. bẹ́ẹ̀ ni tí mo bá jẹ lẹ́nu mi tán màá wá kó sí lẹ́nu. ẹ ṣàánú mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ní rí dààmú ayé. 15,000. ayé ò ní ti bí ọmọ mú yín. ẹ ṣàánú mi ẹ ṣalátìlẹ́yìn fún mi. wọ́n ò mọ̀ọ́rẹ́ wọ́n mọ̀ pẹ́ dú ẹ bá ń ṣàánú fọ́mọ yìí. sórí ètò lẹ́wà. ọ̀sẹ̀ nìkan ẹ bá ń ṣàánú rẹ. 10,000. ọ̀lẹ́ nìkan wọ́n ti kọ̀ sí mi láyà. sórí ètò lẹ́wà. wọ́n ti kọ̀ sí mi láyà àbúrò. sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. ẹ ṣalátìlẹ́yìn fún mi lórí ọ̀rọ̀ ọmọ yìí o àbúrò ọkọ mi lọmọ yìí o ẹ ṣàánú mi ẹ ṣalátìlẹ́yìn fún mi o ìyá rẹ̀ làbúrò ọkọ mi o àánú ni mo ṣe o ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí o ẹ ṣàánú mi ẹ̀yin náà ra àánú gbà o ó jẹ́ 80,000 ẹ̀ máa sọ̀rọ̀ òkè. ẹ̀yin náà ra àánú gbà lórúkọ Jésù ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Ayé Opeyemi o ẹ ṣàánú mi lórí Ayé Opeyemi ẹ̀ ní dààmú ilé òní yọ̀ yín o ẹ ní ṣubú dànù ayé òní ti bí ọmọ mú yín o ayé òní da yẹ̀pẹ̀ sí gàrí yín o ẹ ṣàánú mi lórí Ayé Opeyemi ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí ṣe wọn ọ̀lẹ́ nìkan mo ti rìn kánìkà àwọn ọ̀lẹ́ nìkan ẹ ṣàánú mi ẹ wọ láti bàbá mi nínú Olúwa Agbala Gabriel ẹ wò mọ́ mi lára láti ṣàánú fọmọ yìí ẹ dákun ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Ayé Opeyemi. 20,000 naira. ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Ayé Opeyemi. ó jẹ́ 90,000 100,000 ẹ máa ṣe calculation yín dáadáa ó jẹ́ lò ó jẹ́ 100,000 ẹ dúpẹ́ láwọn tó kọ́kọ́ sẹ́ndì yẹn náà ẹ dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ sẹ́ndì owó sí wa iná ò ní tán lọ́wọ́ yín o ọwọ́ yín ò ní kán sàlẹ̀ àpò ẹ ṣe mọ mọ́ lórí ẹni dààmú olórúkọ Jésù ẹ ṣe mọ mọ́ lórí ojú. bó lẹ́wọ́n máa ṣe ń jẹ ẹwọ́n máa yẹ bó ṣe ń wòkè ẹwọ́n máa yẹ bó ṣe ń wojú ìyá yẹn. ẹ ṣàánú mi o ẹ ṣe látìlẹ́yìn. sọmọ yẹn náà lè sọ̀rọ̀ díẹ̀. o lè sọ̀rọ̀ Opeyemi. ó yá sọ̀rọ̀ ń gbọ́ wọ́n ní ó yá sọ̀rọ̀. sọ̀rọ̀ Ọpẹ́ ó yá sọ̀rọ̀ sọ̀rọ̀. kò lè sọ̀rọ̀ àbí.
ọmọ yẹn ò lè sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ 5,000 10,000 ẹ ṣàánú mi lórí ayé Ọpẹ́yẹmí ẹni wówó tí o iná ò ní tán lọ́wọ́ yín ẹ dákun ẹ ṣàánú mi ẹni máìní láyé yín ẹ ṣàánú mi lórí ayé Ọpẹ́yẹmí ojú ò ní tì yín ayé ò ní yọ̀ yín ẹ dákun ẹ ṣàánú mi lórí ayé Ọpẹ́yẹmí ẹ ṣàánú mi ayé ò ní ti bí ọmọ mú yín ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí àánú ni mo ṣe 125,000 ẹ ṣàánú mi lórí ayé Ọpẹ́yẹmí ẹni dààmú ẹni ríjà ayé lórúkọ Jésù ìdí òní yọ̀ yìí lórúkọ Jésù ẹni sùúrù dànù ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ayé Ọpẹ́yẹmí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. pé wá lovers mi tí ẹ léwu ẹ̀rù tí ẹ ń bà mí èmi tí mo ní ká gbọ́ gan mi lè wo ẹ̀rù ń bà mí mi lè wo ẹ̀rù ń bà mí yes nǹkan máa ń tó ẹ bá wo nǹkan mi ń gbà mí ẹ bẹ̀rù pé 10,000 kan ti wọlé 135,000 ẹnìkan ti ń pè hello ma mọ́mí Rebecca orí ètò lẹ́wà 20,000 ti wọlé o 20,000 ó jẹ́ lò ó hello màámi a wà lórí ètò màámi yes ma. Olúwa ó yẹ máa sọ̀rọ̀ ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ ayé Ọpẹ́yẹmí ẹ̀yin náà ra ànúgbá yóò ní ti bí ọmọ mú yẹn ní dọmọ lẹ́rìn rèwerèwe lórúkọ Jésù àwọn ọmọ yóò ní dọmọ ọlọ́mọ ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ayé ọmọ ìkọ́ ọmọ yìí ọmọ bá dòkú kí wàhálà mi ọmọ bá jà sásán wọn ò mọ̀ọ́rẹ́ wọn ò dúpẹ́ ẹ wọ́ láti bàbá mi nínú Olúwa. gbogbo ẹ̀yin abiyamọ bẹ́ẹ̀ tó ṣe ń sọ̀pọ̀tì wọn yẹn tún máa gbàdúrà fún wọn o pé kí ọmọ yẹn n tó fẹ́ ṣe kó ṣe láṣeyege kan ṣe láṣeyọrí kó má gbàbẹ̀ lọ lórúkọ Jésù ẹ tún máa pray fún owó nìkan kọ́ ìwọ tó bá lówó ìwọ náà máa ṣàdúà ìwọ náà máa ṣàdúgbò nǹkan kan lówó ẹni tó lọ ń bá fún kó ṣe ẹni tí ò ní nídàkejì kó support pẹ̀lú àdúà kó support pẹ̀lú share kó pẹ́ ni kó lè send link ẹ sẹ́nìkan kó wò ó ẹja gbàdúrà fún ọmọ yẹn ẹ wo àwọn ọmọ tí wọ́n ń rí àdánwò yìí ọjọ́ ọ̀la wọn ga o ọjọ́ ọ̀la wọn lágbára o eléyìí yóò wà nínú ìtàn wọn pé lọ́dún kan lọ́hùn nǹkan báyìí ló ṣàwọn nígbà kékeré àwọn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ àwọn báyìí tó mú káwọn là á já ó yá ẹ̀yin abiyamọ ẹ bá wa ara gbà ẹ bá wa ara gbogbo ọmọ yìí ó yá èlò. ẹ̀yin abiyamọ ẹ ṣàánú mi ẹ sọ ọmọ ìlànà ẹ̀yin abiyamọ ẹ ní dọmọ nílẹ̀ ẹ ní dààmú ẹ ní máìní lórúkọ Jésù ẹ bá ń ṣàánú Ọpẹ́yẹmí ọmọ òkú ọ̀run ni ẹ ṣàánú mi tí mo bá jẹ nǹkan tán lẹ́nu ni mo kú sí lẹ́nu ẹ ṣàánú mi kò gbádùn ara ń ní ara ń wò ara ń ní ẹ ṣàánú mi ẹ bá ń yọ ọmọ ẹ náà fi wàhálà yìí wọn lẹ́nìkan ẹ ṣàánú mi àánú ni mo ṣe ẹ ṣàánú mi lórí ayé Ọpẹ́yẹmí ọkọ mi ni ẹ̀gbọ́n ìyá rẹ̀ ẹ ṣàánú mi àánú ni mo ṣe bí ìyá rẹ̀ ṣe bí tán ni ìyá rẹ̀ ti fayé lẹ̀ ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ayé Ọpẹ́yẹmí ẹ̀yin náà ra àánú gbà. 10,000 naira. 195,000. ẹ má bá wo kọ́mẹ́ǹtì yẹn kí wọ́n lọ in tí wọ́n need as at last year tán lọ ṣe ìwé yìí it was 512,000 àbí ẹ bá ń wo ìwé ẹ̀nà ìwé hospital yẹn lélẹ́yìí 512,000 ní tí wọ́n kọ síbẹ̀ as at last year bẹ̀tẹ̀ yẹn bá lọ bẹ̀ lọ́dún yìí yóò ti wọ 800 sí 900 so lágbára Ọlọ́run Monday wọ́n lọ sí UCH wọ́n lọ sí hospital bẹ́ẹ̀ ni ẹ̀mọ́dẹ̀jẹ̀ àgbàgbé 5,000 kan ti wọlé o ẹ̀mọ́dẹ̀jẹ̀ àgbàgbé pé wá tán bá ṣe tán náà wọ́n á lo oògùn kan wọ́n á sọ̀rọ̀ bẹ́ẹ̀dì yẹn dákẹ́ bó ṣe wà yìí o pé wọ́n lọ hospital yẹn wọ́n á dẹ̀ lọ wọ́n á ṣe gbogbo tán ṣe wọ́n á ní to 1 million but ìwé last year lélẹ́yìí nígbà tán bá lọ torí hospital nowadays ó ti di àfagbára wọ̀ ṣe mọ̀ aláìsàn pọ̀ gbogbo aláìsàn tó wà lọ́spítù Olúwa bá wa wò wọ́n sàn nígbà dé UCH ní àná lánàá àbí ẹ̀rù Ọlọ́run bà mí wọ́n ní àná ní surgery day wọn gbogbo àwọn doctors yẹn busy ẹ wò mo kí àwọn dókítà yẹn wọ́n ń gbìyànjú èrò pọ̀ aláìsàn oní cancer aláìsàn ti pọ̀ jù ẹ̀rù bà mí ẹ̀rù Ọlọ́run bà mí pé ṣe ń tàn pàṣẹ lórílẹ̀‐èdè rẹ̀ so àwa tá a bá wà nílé ẹja dúpẹ́ o àwa tá a bá lórí ìjókòó àtẹ̀ mú gàrí ẹ dúpẹ́ tó bá mú gàrí dúpẹ́ bó ń jẹ kúlíkúlí dúpẹ́ wo bí sàbẹ́jẹ́ pé ẹ̀pà àti bọ̀lì ló ń jẹ dúpẹ́ yé máa complain mọ́ àwọn kan wà sà àlàáfíà ni wọ́n ń tọrọ wọn àtọrọ nǹkan kan àlàáfíà ni wọ́n ń tọrọ ó yá ẹ bá wa dá sọ̀rọ̀ ọmọ yìí kó rà àánú gbà èlò orí ètò lẹ́wà
hello ma orí ètò lẹ́wà. ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà lórí ayé Opeyemi. orí ètò lẹ́wà ma. ẹni dààmú ẹ dákun ẹ ṣalátìlẹ́yìn fún orí ètò lẹ́wà. ọmọ bá dòkú mọ́ mi lọ́wọ́. sórí ètò lẹ́wà. ẹ bá ṣàánú fún ẹ dákun ọmọ òkú ọ̀run ni kò sẹ́nìkan ẹ rà mí kalẹ̀ yín náà rà àánú gba ẹni dọ́mọ́lẹ̀ rẹ̀ wèrè lórúkọ 10,000. ọmọ yìí ò ní dọ́mọ ọlọ́mọ o. 10,000 mi. 222,000. ẹ jẹ́ arágàbú ọmọ yẹn á rí ànúgbà ó di ìṣẹ́jú mélòó báyìí ó yá mi ìfẹ́ ká pẹ́ lórí ẹ̀. ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ nílò lóko lẹ́yìn òdì ẹ kéré oko wálé ẹ̀ ní gbíájò ẹ bá ń ṣàánú ọmọ yìí. kó lọ lọ́mọ yẹn ṣe ń jẹun kó lanu ẹ̀ ká tún wò ó. yanu ọgbẹ́ yẹn yanu tí mo bá jẹun ni màá kó sí lẹ́nu ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ yìí ò ní dọmọkọmọ ẹ ṣàánú mi ẹ ní dọmọlẹ ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ ayé Opeyemi n ó mọ̀ọ́rẹ́ n ó dúpẹ́ ẹ ṣàánú mi lórí ayé Opeyemi ẹ ní ṣubú dànù ẹ ṣàánú mi lórí ayé Opeyemi ẹ ṣàánú mi lórí ayé Opeyemi ẹ ṣalátìlẹ́yìn fún mi lórí ọ̀rọ̀ ọmọ yìí ọmọ aláìlóbì ni ẹ ṣàánú mi ọmọ òrukàn ni ẹ ṣàánú mi. 227,000. ó jẹ́ lò. 227,000. ọmọ òrukàn ni ẹ ṣalátìlẹ́yìn fún mi lórí ayé Opeyemi ẹ̀yin náà ra àánú gbà ẹ ní dààmú lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣàánú mi ìmoore màá dúpẹ́. orí ètò lẹ́wà. 50,000 naira. ẹ ṣé mo dúpẹ́ iná ò ní kọ́ lọ́wọ́ yín o. 72,000. ẹ ṣé gan-an. iná ò ní kọ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. dádì yìí ẹ̀ ní dọ́mọ́lẹ̀ ní rèwerèwe lórúkọ Jésù o. ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore o. iná ò ní kọ́ lọ́wọ́ yín o. ẹ ṣé o. 4,500. wọ́n ti rí 274,500. àpẹẹlẹ ọmọ ìpẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ 20,000 wọlé ń bí báyìí. 294,500. mi ò gbọ́ yín o. 294,500. 294,500. ó yẹ bèrè fún ọ lọ́wọ́ ọmọ ìpẹ̀lẹ́. ẹ dákun ẹ ṣàánú Opeyemi Opeyemi ni ẹ ṣàánú rẹ ẹ dìde ìrànlọ́wọ́ fún Opeyemi ẹ̀yin náà ra àánú gbà ẹ bá ń ṣàánú Opeyemi ẹ ra àánú gbà ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ ẹ ṣàánú mi lórí ayé Opeyemi ẹ wo ti bàbá mi mọ́ mi lára bàbá mi nínú Olúwa Agbala Gabriel ẹ wò mọ́ mi lára ẹ fi ṣàánú ọmọ yìí kọ́mọ yìí ọmọ bá dòkú mọ́ mi lọ́wọ́ àti inú ẹ̀jẹ̀ ni wọ́n ti gbé lé mi lọ́wọ́ tí mo ti ń tọ́jú rẹ̀ ọ̀sẹ̀ nìkan gbogbo owó ọ̀sẹ̀ mi ni mo ná lé orí Opeyemi. yìí ní nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà kọ́mọ yìí ọmọ bá dòkú mọ́ mi lọ́wọ́ ẹ ṣàánú mi lórí ayé Opeyemi ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí kalẹ̀ mo gbé lọ lé bàbá rẹ̀ wọ́n ní kò sí táwọn ọfọmọ sí àwọn onílò rẹ̀ kí n lọ mọ bá yí ẹ̀yin ọmọ Nàìjíríà wò mí ṣe láàánú kò sẹ́nìkan ẹ ṣalátìlẹ́yìn fún mi lórí ọ̀rọ̀ ọmọ yìí kọ́mọ yìí ọmọ bá dòkú mọ́ mi lọ́wọ́ àtijọ́ rẹ̀ ní rárá ní kèlé sùn ìgbà mi kò lè sùn mọ́mọ́ lóògùn oorun fún ni kò lè sùn ẹ̀mẹ́wàá ní ọmọ jí mi mọ́mọ́ pé ara ní mi ara ń ro mi orí ń fọ́ mi ẹ ṣàánú mi lórí ayé Opeyemi ẹ̀yin náà ra àánú gbà ẹ ṣàánú mi ẹ ra àánú gbà ẹ ní dọmọ́lẹ̀ ní rèwerèwe o ẹ ṣàánú mi. àmín 01991 31544 owó tí mo èrè lẹ sí. 295,000. owó tẹ̀mí ń wò mí ti wọ 350 ó ti wọ 350,000 ẹ̀yin sí 200 kíni. 90,000 sir. owó tí mo wò mí ti wọ 350. lovers all over the world ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ìrànlọ́ fún wọn délẹ̀ 01991 31544 01991 31544 01991 31544 GT Bank Gabriel Ademola Amusan nọ́mbà tẹ́ ó máa pè sí 07054900751 07054900751 you shall be blessed ẹ ní sọmọnù ẹ ò ní wọnú ìdààmú ẹ ò ní rí wàhálà ẹ̀yin ló ra àánú gbà ọwọ́ Olúwa yóò bọ̀ wá rìnrìn àjò a ò ní gba ọfà nínú ayé bẹ́ẹ̀ ni yóò rí Jésù lọ want to appreciate you ẹ ṣé o ẹ kú àgbálẹ̀ àwọn ọmọ yìí ojú òní tì yín o ẹ ṣé gan o the Lord bless you so owó yẹn ti wọ 350 báyìí ó yá ẹ sọ lẹ́ẹ̀kan ká wá máa lọ àmúgbà Ọlọ́run gbọ́ Ọlọ́run ó ṣèyanu ẹ̀ ó yá. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ayé Opeyemi sọ́júrì ni wọ́n láà ṣe fún ẹ dákun ẹ ṣalátìlẹ́yìn fún mi ẹ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀
ẹ dákun ẹ̀ ní dọmọ́lẹ̀ rèwerèwe ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ ẹ ṣàánú ọmọ yàrá ní kọ́mọ̀ bá dòkú ẹ ṣàánú mi lórí ayé Ọpẹ́yẹmí ẹ ṣàlátìlẹ́yìn fún mi